ọmọ ọ̀kà rúfẹ̀ ọmọ ọ̀kà àti ìwọ̀n ẹ̀hún òde pátá àti ìwọ̀n ẹ̀hún dálẹ̀ mọ́ kíwìn o ẹ kú Nàìjíríà o ẹ kú èrèkú ẹ ti rí o àti àwọn ẹ̀hún ẹ̀hún lóyìnbó ẹ kú kíwìn pátá o tẹlifíṣàn wa mẹ́rin lákòókò Valiant Olola Akoko TV ẹ̀ka tọ́ TV ẹ̀ka tọ́ ó ti pàtàkì ẹ̀fẹ́ gbọ́hùn lọ lóde ẹ̀fẹ́ gbọ́rọ̀ yín lọ lóde àwọn ẹ̀ka tọ́ ní o ẹ subscribe sọ ní o ẹ̀ka subscribe ọlọ́run aláwa lọ́wọ́ tẹlifíṣàn náà á di àràbà ọ lórúkọ Jésù. ṣé àlàáfíà lábáyé a tún ti wá sórí ètò wa lénìí ètò wa Ọlọ́lá Àkókò láti iléeṣẹ́ Valiant Olola Akoko television uncensored. A gbà wípé àlàáfíà lábáyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lọ́tùnlọ́tùn lọ́jọ́ ń yọ lọ́tùnlọ́tùn lòrùn náà a dúpẹ́ fún àǹfààní tá a tún ní lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rán wa pé ká lọ káàkiri gbogbo ilẹ̀ Àkókò àti kọjá Àkókò láti máa gbé àwọn ojúlówó ọmọ Àkókò tí wọ́n ti lapa rere nípa Àkókò sínú ayé àwọn ènìyàn. Mo láyọ̀ láti sọ fún yín pé ẹja ńlá làwọn wá tún gbélé ní o. Àwọn bàbá wa tí wọ́n ti ṣiṣẹ́ tó lẹ̀ ti lapa rere nínú ayé àwọn ènìyàn ní àdúgbò àti ní ìlú. Ìlápa wọn kò wá dúró lórí Àkókò nìkan, ní gbogbo àgbáńlá ayé ni wọ́n ti ní ipa rere sí. So lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sí Valiant Olola Akoko television uncensored lórí ètò Ọlọ́lá Àkókò. Èmi Akadiri Samuel ni ó ń jábọ̀ fún yín ní àkókò yìí. Bàbá wa a kí yín káàbọ̀ sórí ètò. ẹ kú lẹ́sà. Ṣé àlàáfíà lábá yín sà? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bó tilẹ̀ jẹ́ pé ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta tí a ti ń wo àǹfààní láti lè gbé yín wá sórí ètò. A dúpẹ́ pé lénìí Ọlọ́run jẹ́ kó ṣeé ṣe. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ Valiant Olola Akoko television. ẹ kú lé ẹsìnkú iṣẹ́ takuntakun tí ẹ ṣe ní iléeṣẹ́ yìí Ọlọ́run máa tẹ̀ síwájú. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí a ṣe máa ń gbé àwọn ènìyàn wá sórí ètò, a máa nífẹ̀ẹ́ láti mọ̀ wọ́n, láti mọ ìpilẹ̀ṣẹ̀ wọn, ọmọ ìlú ibi tí wọ́n jẹ́ àti bí wọ́n ṣe bí wọn la máa ń sábà mọ̀. Ẹ bá wa dárúkọ yín fún àwọn olólùfẹ́ wa gbogbo bàbá tó ń wò wá lórí ètò ní àkókò yìí. Orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Olúwadámiláre Emmanuel Alana, ọmọ bíbí ìlú Oka Akoko ni mí, Ìbàkà Ọ̀kà ní a bí mi sí. Mo lọ sí iléèwé àkọ́bẹ̀rẹ̀ St. Mark's Primary School Ìbàkà. Lẹ́yìn yẹn mo lọ sí iléèwé modern school iléèwé Awólọ́wọ̀ ọjọ́ yẹn. Lẹ́yìn tí mo jáde ní modern school mo wá lọ sí African Church Grammar School Ọ̀kà náà. Lẹ́yìn náà mo wá lọ sí University of Ibadan níbi tí mo ti kọ́ ẹ̀kọ́ gba oyè diploma àkọ́kọ́ diploma in religious studies, ẹlẹ́kejì first degree BA religious studies first class, mo tún gboyè masters in religious studies New Testament University of Ibadan. Mo ṣe PhD náà fún bí ọdún mẹ́ta níbẹ̀. Wọ́n dàbẹ̀ ni pé ẹni tó ń ṣe ọ̀gá fún mi ń bẹ̀ mi ò lójú rere ẹ̀ mo bá cross lọ sí University of Ìlọrin. Ìlọrin mo ti wá lọ́dún márùn-ún bẹ́ẹ̀ tó jẹ́ ọdún mẹ́jọ tí mo fi ṣe PhD. Mo wá gboyè PhD ní 1993. Mo sì ti ń ṣiṣẹ́ ní University of Ìlọrin lásìkò náà. Kó tó di ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní Ondo State nígbà yẹn tí wọ́n ti ń jẹ́ Osun State College of Education Lárọ̀gún. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ní November 7, 1983. Then 1987 mo cross University of Ìlọrin. Mo wà ní University of Ìlọrin, ibẹ̀ ni mo ti dé ipò senior lecturer. Fún ASO tó wá wà ní University of Ìlọrin ní 2000. Mo jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n pè ní UNIILORin 49. Àwa tí a sọ wípé ìwà tí a ń hù níbí kò ní kó rí bẹ́ẹ̀, a sì takú líle lórí. Wọ́n fi lé wa lọ kúrò ní University of Ìlọrin ní 2000. So lẹ́yìn yẹn mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní Kogi State University tí wọ́n ti ń jẹ́ Prince Abubakar Audu University Àyàngbá
so mo ti bẹ̀ ṣiṣẹ́ fún bí ọdún 9 àti oṣù 5 ibẹ̀ ni mo ti gba oyè professor ní 2006 that is bí ọdún 11 sẹ́yìn so mo ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n á kú bí ọdún 10 fún mi wá sọ pé àkùngbá yìí àkùngbá ibi tí tó wà lára mo fẹ́ make a contribution mi ń bẹ̀ mo ní àwọn idea tí mo ti ń tàn káàkiri Ìlọrin Ìlá-Ọ̀ràngún Àyìngbá pé mo ní ń bẹ̀ mo sáà bá wọn sọ̀rọ̀ ó sì wà fún mi láì pé ó kú ọdún 10 kí n retire so mo wá wá sí Adékúnlé Ajáṣin University ní March 27, 2015 so mo lò ọdún 10 ní Adékúnlé Ajáṣin ó tún lé oṣù kan so mo wá fi ẹ̀yìn tì ní April 27 ọdún tó kọjá so ìrìn àjò yín ní ṣiṣẹ́ wọlé nìyẹn ẹ ṣeun bàbá wa ẹ jẹ́ ká béèrè pé àwọn olùbí ní ìbàkà yẹn ní Ọ̀kà ẹ ṣe gan bàbá àti ìyá. orúkọ ìyá mi ni Juliana nínú ayé ìṣù Alana ṣùgbọ́n góòlù ni orúkọ bàbá ẹ̀ góòlù orúkọ bàbá mi ni Prince Michael Alana so àti ìyá àti bàbá ìdílé olóyè ni wá ìdílé olóyè làwọn méjèèjì so ìdílé olóyè ni wọ́n sì bí èmi náà sí so àgbẹ̀sẹ̀ wa láwọn òbí mi àgbẹ̀ ni wọ́n sì tiraka wọ́n lágàgà kí n lọ síléèwé mo sì dúpẹ́ lẹ́nu pé Ọlọ́run gbà fún wọn wá dùn mí pé ìgbà tí gbogbo ẹ̀ wá di ṣíṣe wọ́n ti kọjá lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run á bá àforíjì wọn. ẹ ṣe a fẹ́ wo ìgbà èwe yín dídàgbàsókè ní ìgbà èwe yín ṣé ìlú Ọ̀kà náà lè dàgbà sí. ìlú Ọ̀kà náà ni Ọlọ́run ní mo máa débi sí ibi ìgbà kékeré mi mo láìkì mo fẹ́ràn àti lọ máa ṣọdẹ ká máa pa ẹmọ́ ètò ẹmọ́ lọ máa pọ̀ kẹrẹ́ pọ̀ kété ó sọ mú mi ká máa kò sí bí ètò ẹ ṣe rí ejò ó wọnú wò máa wà jáde tó wà lórí igi máa bugi tẹ̀lé máa ta ní rọ́bà máa pa so ìgbésí ayé ni mo ń bá lọ títí mo fi dé class 3 léèwé òjò mi lójú báyẹn wọ́n ìwà tí ó wá di pé a fẹ́ lọ sí class 4 wọ́n wá di pé dandan ní ká lọ sí body house body house yẹn lórí àgbẹ̀ ó já gbogbo àpàlàpàlà yẹn lọ́wọ́ mi díẹ̀ síbẹ̀síbẹ̀ à ń lọ pọ̀ ọdẹ ní body house wà ń gbọ́ ẹnu òkú rẹ̀ ṣùgbọ́n ní body house yẹn kò sàtúwá ráyè jókòó tí ó yìí wà Ọlọ́run ṣe ràn mí lọ́wọ́ ìgbà tí mo máa jáde láti wà láwọn ní best resort nígbà èmi àwa mẹ́tẹ̀ẹ̀ta professor ni wà ń sìn ẹni kejì ni Professor Ayọ̀dèjì Nígbèjì tó jẹ́ professor of history ní University of Lagos báyìí ẹni kẹta wa ni ọmọ àgbègbè ni Professor Felix pé a máa rántí bá ṣe ń tẹ̀síwájú. Fámóyè Professor Felix Fámóyè àwọn wà ní Michigan State University ní Amẹ́ríkà báyìí so àwọn mẹ́ta ẹ̀ la yege la ṣe dáadáa jù so lẹ́yìn yẹn wọ́n lọ sí university láti pẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tó bá rí mi lónìí ó máa ń yà wọ́n lẹ́nu pé ṣé mi jọ ẹ báwo ni àyípadà ẹ̀ ṣe dé ọlọ́wọ́ Ọlọ́run ló wà Ọlọ́run ló wà. ẹ ṣeun bàbá wa nígbà tí ẹ ń dàgbàsókè gẹ́gẹ́ bí a ṣe sọ ẹ ti dárúkọ àwọn tẹ́jọ lọ sí yunifásitì àwọn wo ló jẹ́ ọmọdé lójú ẹgbẹ́ yín bí àwọn ti lọ àbọ̀n ṣì wà láàyè tẹ́lẹ̀ rántí láti dárúkọ tó pé tí ọmọ àbọ̀mọ̀ wọn bá ń wo fọ́nrán yìí wọ́n á lè máa rántí pé òótọ́ ni àwọn pòfẹ́sọ̀ wa ń sọ bí àwọn tẹ́jọ ṣe ọmọdé ládùúgbò pọ̀ tájọ ṣe ọmọdé ládùúgbò díẹ̀ fún wa. ẹnì kan nínú wọn gbòógì títí dì sí onígbogbo èèyàn mọ̀ ní ọ̀rẹ́ mi ní ìgboro Ìbàdàn à ń pè ní ìnágíjẹ wọn ní ọba ìlú Òkú láti Mr. Ìgbẹ́kẹ̀lé Ayọ̀ wọ́n wà láyé ní ọba ìlú Òkú àti òkúlósì gan bó ti ẹ̀ jẹ́ pé àwọn ọ̀dọ́ rẹ̀ ọ̀fẹ́ láti kà ọmọ sísè ẹ̀ lọ síbẹ̀síbẹ̀ gbogbo àti mo lọ sí yunifásitì mo ṣiṣẹ́ n bá padà wálé ìmì àtàwọn náà ni ẹni kan tún ní nínú wọn òun ni Dáre Àtẹ́rẹ́ òun náà jẹ́ Olúwadámiláre ọmọ sísítà mi náà ni so àjẹ ẹgbẹ́ ọ̀hún náà join ọlọ́pàá now retired Ghana ó retired somewhere in Ìbàdàn ló ti retired as a police DPO so wọ́n wà bẹ́ẹ̀ ọ̀kan náà ní
ṣe bí ọdẹ adélakùn àgbẹ̀ kúrakúra láwọn àgbẹ̀ so most of them we are still intact àjọ ń ṣe ní ìgboro in fact gan àwọn ló jẹ́ kí n enjoy ìdúró sílé àti lẹ́yìn retirement because àwọn ọmọ tẹ̀ ń fẹ́ kí n wá sí Amẹ́ríkà mo ti lọ lóṣù mẹ́ta bẹ́ẹ̀ ó yàtọ̀ sílé so àwọn ìró àwọn ọ̀rẹ́ mi àwọn ọmọ ni mo bá ṣeré ṣùgbọ́n tí báwa láàrin àwọn ọ̀rẹ́ mi á sọ̀rọ̀ ìgbà tí a ń lé ẹmọ́ kiri ní primary school ìgbà tí a ń pa ìkúrọ́ ìgbà tí wọ́n ní ká má jẹ́ tí wọ́n lo aago gardening báyìí tí a hàn tá a sáwọ́ ní igbó tá a bá wà gbogbo ẹ̀ la máa sọ ó sì máa mú yàn jù tí èèyàn bá délé èèyàn sùn pẹ̀lú àlàáfíà. ẹ ṣeun bàbá wa nígbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ parí léèwé ìrírí wo lẹ kọ́kọ́ ní lẹ́nu iṣẹ́ ṣé iṣẹ́ olùkọ́ni lẹ kọ́kọ́ ṣe ni àbò oníṣẹ́ kan tẹ́ ẹ ṣe kí ni ìrírí yín níbi tẹ́ ẹ ti kọ́kọ́ ṣiṣẹ́. níbi tí mo ní ìgbà tí mo parí ilé ìwé tí mo parí àgbẹ̀bánirọ̀ ìmọ̀lẹ́lẹ̀ mo rẹ́gísítà bẹ̀rẹ̀ masters ní Ìbàdàn ní 1983 so ibi tí a ti ń ṣe masters náà mo rí pé èèyàn tún lè àgbogbo àwọn tá a jọ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ló tún ṣiṣẹ́ èmi náà wá ní báwo lèmi náà ṣe lè ṣiṣẹ́ wọ́n sáà ní wọ́n wáyàn ní Ọ̀yọ́ State College of Education ìbáwọn àbí ọ̀nà eruku ní eruku gbula àwọn èèyàn kò sì kò fẹ́ lọ́bẹ̀ ṣùgbọ́n mo lọ gbaṣẹ́ ń bẹ̀ àti mo gbaṣẹ́ ń bẹ̀ mo rẹ̀ sí ìrírí ayé tí mo kọ́ rí níbi tó yà mí lẹ́nu jùlọ ni pé ọ̀gá mi nígbà yẹn ó ti dolóògbé nísìnyí kọ́lọ́n kó pọ̀ kẹ́ kó sì dárí jù ló wá fún mi ní nọ́mbà kan ìdánwò tí mo kọ́ máa kọ́ ṣe bẹ́ẹ̀ ó ní ẹnìkan lọ́mọ burúkú ni olóhùn fẹ́ kó fèlì kó má pàṣẹ wọn ni mo gbọ́ sà so òwúrò lọ́gàn èmi ò sẹ́gbẹ́ lè ràn mí níṣẹ́ yìí wọ́n ti bá rán wọn níṣẹ́ ẹrú àfikọ́ ọ̀dọ́ so mo sáà ni mo gbọ́ sà ìgbà tí mo máàkì iṣẹ́ tí mo parí iṣẹ́ àwọn ọmọ ncc pọ̀ ń gba yẹn 390 something ni wọ́n 390 something ìgbà tí mo máa parí iṣẹ́ ẹni tó ní best result kò gba 73 ìgbà tí mo máa ṣẹ́ẹ̀kì nọ́mbà tí ọ̀gá mi fún mi ọmọ tó gba 73 yẹn mo wá ní ká bá wọn pe ẹni ẹ wá ìgbà tó máa wá dé kò wá ń ṣe ọmọdé abilékọ ni mo wá wò ó wá ní báwo ló exam tó ẹ ṣe àwọn ló fún àìsàn ọlọ́run ló dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dúpẹ́ lọ́wọ́ revision tẹ̀ ṣe pẹ̀lú àwọn ìgbà sọ̀rọ̀ oníṣẹ́ kò sí kò fẹ́ mọ́ ni ṣe mo ní kó máa lọ kó bá lọ ibi tí a ti wá ń present result bí mo ṣe ń present result ní ó kò dàbí ayé ìsìn àwọn HOD àwọn díẹ̀ ló máa dominate gbogbo ayé lecturer kankan lá present result ẹ̀ bí mo ti ń present result mi ọ̀gá mi wá tẹ̀ mí lẹ́sẹ̀ ó ní olú ọmọ burúkú ni ẹ wọ́n ní kí ni mo ṣe sà ó ní nọ́mbà tí mo fún ẹ kọ́ ó ní nọ́mbà pé mo ti gbàgbé mo ti gbàgbé wọn ní kò sí ìyọ̀nù àbágbọ́kàn kúrò bẹ́ẹ̀ ìgbà tí mo wá jẹ́ mọ́ sà wípé ẹni tó ní kí n fẹ́ẹ̀lì yẹn ìyàwó ọ̀rẹ́ tí wọ́n ṣe kòríkòsùn tí wọ́n jọ ń mutí káàkiri gbogbo ìlànà ọdún tí wọ́n di ẹran ọlọ́dẹ ẹlẹ́dẹ̀ ẹmu àwọn sọ pé ìlàlẹ́mu ẹmu wà ní ìlà dáadáa ọ̀rẹ́ tímọ́tímọ́ òun jẹ́ ṣòdì ọ̀rẹ́ yẹn ti jẹ́ ṣòdì ìyàwó ọ̀rẹ́ ló ní kí n fẹ́ẹ̀lì àti bẹ́ẹ̀ wọ́n ayé wọn níkà ayé níkà it was the first embarrassing experience mi ní ṣùgbọ́n ọlọ́run ràn mí lọ́wọ́ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ẹ ṣeun bàbá wa ẹ jẹ́ ká tẹ̀síwájú díẹ̀ nípa ìrírí yín nípa iṣẹ́ lẹ́yìn tẹ́ kúrò ní ìlà ọ̀rọ̀gùn yìí ìgbólẹ̀ tó ti ṣiṣẹ́. University of Ibadan ni University of Ibadan so àti ní ìlà àti ní Ìbàdàn àti gbogbo ibi tí mo ti ṣiṣẹ́ mo rí gbogbo àti ní Kogi State University à ń pè ní Prince Audu Akoko University nísìnyí gbogbo bẹ́ẹ̀ wọn mo rí pé ẹlẹ́yàmẹ̀yà ó lágbára ní gbogbo bẹ́ẹ̀ wọn èmi àti lecturer ẹlẹgbẹ́ mi àjọ wà nínú kíláàsì àjọ wà nínú ọ́fíìsì báyìí tàjọ sí ọ́fíìsì wọ́n kàn sọ pé olùkọ́ ń bọ̀ wọ́n sì lọ ṣe ìpàdé fún bí wákàtí méjì mẹ́ta mi ò ní rí ẹni tí a jọ wà ní ọ́fíìsì wákàtí láti wà pàdé kó ló lọ lánàá mi ò padà rí ẹ mọ́ láwọn lọ ṣe ìpàdé nínú ìpàdé ìbílẹ̀ láti 1984 wọ́n ti ṣe ní Ọ̀yọ́ State College of Education náà Ọ̀ṣun State College of Education wọ́n ń ṣe
wọ́n kàn lè ṣe pàdé ọmọ Kwara ní ẹni dín wà ń gbà yẹn one Dr. Babalọlá onígbọ̀n ní PhD ní ìbàdàn Faculty of Arts then wọ́n nítorí gbójú ọmọ Kwara àwọn ọ̀fẹ́ ní dín tí wọ́n ní ọmọ Ọ̀yọ́ State làwọn pẹ́ ẹni tí wọ́n sì ń fẹ́lẹ́ ní ọlọ́ọ̀yọ́ State àjọṣe masters ní masters yẹn kò tiẹ̀ ní kò ní good result ní masters minimum ló ní bí 40 kò qualify fún MV kò qualify fún PhD 40 ló ní síbẹ̀síbẹ̀ wọ́n lòun làwọn fẹ́ wọ́n sì fi ṣe irú ẹ̀ wọ́pọ̀ káàkiri àti ní Kwara ara nǹkan tí ó di wàhálà ní Kwara tí a fi lé àwàkúrò lọ́rùn nìyẹn bẹ́ẹ̀ ló ṣe wà ní Kogi State University àwọn kan gbé ọmọ wọn gbé láti ilẹ̀ ẹ̀ka dédé bẹ̀rẹ̀ alágbájá báyìí nígbà tí mo jẹ́ dean ní Kogi State University ọ̀gá rẹ̀ lecturer English báyìí kọ́ wọn ni ó wà ní Germany báwo ló ṣe dé Germany wọn ló wà ní bus díìnì ò sì gbọ́ báwo ló díìnì ò sì gbọ́ tí wọ́n kàn pé sí ọ́fíìsì wọn ọ́fíìsì BC wọ́n fún wọn sí wọn fún lówó wọn fún lẹ́rù tí a sì lọ tí ò sì yẹ kúrí bẹ́yẹn irú wà pálapàla yẹn ó ti wá dé ọ̀dọ̀ wa gan Adékúnlé Ayáṣe nísìnyí ó ti ba gbogbo ó ti wá dé orílẹ̀-èdè so àwọn àgbò tí ò dáa tó téèyàn àfojú rí níbi iṣẹ́ nìyẹn téèyàn sì rò pé kò dáa ṣùgbọ́n nísìnyí ó ti wá balẹ̀ tó wá di tọrọ kálé tí gbogbo èèyàn wá ń rò pé normal way of life ẹ ṣe bàbá wa lẹ́yìn tẹ́ kúrò ní Ìlà Ọ̀ràngún ẹ lọ sí Ìlọrin ẹ sọ díẹ̀ fún wa nípa ìrírí yín ní ti University of Ìlọrin ẹ̀yin G49 ẹ sọ díẹ̀ fún wa 49 nínú Ìlọrin. ìgbà strike gbogbo Nàìjíríà ni ẹ̀wọ̀n pa àwọn asòsíẹ̀ tó parí strike kan ní January ìbáyẹn strike lórí sálárì náà nígbà yẹn kí professor owó sálárì ní professor ìwọ 1,000 naira ìwọ 1,000 bàtà sọ ẹ̀ wọ́n sá lọ fún strike àti wọ́n sì máa ní wọ́n dédé ọ̀gbà Ọbásanjọ́ ẹ̀ náà ni wọ́n ní kí wọ́n máa gbé kọ́kọ́ rẹ́gísítà ẹni tó bá fẹ́ gba sálárì kó lọ sign rẹ́gísítà àwọn àbá ẹgbẹ́ òun láàánú sign sálárì gba rẹ́gísítà ní university this is terrible culture so àwọn èèyàn sáà takò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ká tó wí ká tó sọ àwọn Ìlọrin wọ́n ti pariwo wípé àwọn Yorùbá ló wọ́n fẹ́ kọ́ gbé University of Ìlọrin kúrò ní Ìlọrin pé wọ́n fẹ́ kọ́ gbé wá sí Kírun so pé àwọn ló fẹ́ dá University rú ká tó wí gbogbo ọmọ Ìlọrin wọ́n ti sáì gbogbo ọmọ Kwara ti sáì ká tó wí wọ́n ní ẹni the first Muslim district tó máa wà ń bẹ̀ wọ́n láwọn district tó wà ń bẹ̀ kó tó di bí àsìkò ẹni pé Kristẹni ni wọ́n so pé àwọn Kristẹni ló fẹ́ kán tún mú Muslim yẹn lọ káwọn pèsè tó wọ ká tó wí gbogbo Muslim ti sáì so such blackmail terrible blackmail wọ́n mọ̀ wọ́n yàn sáì tí wọ́n á kó àwa 49 wọ́n á kó àwa 49 wà tó kó àwa 49 ní ọkọ̀ tó yẹ kó dá wa dúró ó sọ lórí tẹlifíṣàn pé it's unfortunate òun ló pé 89 tí wọ́n ṣe àyùkọ ẹ̀ báyìí wípé afọ́ gíláàsì ní African Hall ẹnikẹ́ni tó bá dé University of Ìlọrin àwọn èkó sí glass ní African Hall asbestos ni wọ́n fi ṣe window sí African Hall ó sọ ní national television bí ó tó sọ mo sunkún báyìí àwọn ọmọ mi náà ń sunkún gbogbo onírọ́ ni bàbá yìí ń pa wọ́n ti bàtà máa dé kóòtù wọn ò lè sọ sẹ́ńtì ẹ̀ wọ́n lè pìrìsẹ́ǹtì ẹ̀ tó gbé kò sóòótọ́ mbẹ̀ nígbà tí Supreme Court fi dá wa láre nìyẹn pé kí wọ́n gbà wá padà síbi iṣẹ́ wa gbọ̀ngàn tó sọ pé wọ́n gbà wá padà síbi iṣẹ́ wa ní 2011 mo ti dá professor ní Kogi State University so mi ò pa padà sí Ìlọrin mọ́ wọ́n mọ̀ pé àńjù wọn kò ṣe mú lẹ́jọ́ ìjà lára tọ́bọ̀rọ̀ so àwọn tó sì wà náà títí ní sí ẹlòmíràn àti ìdá professor lára àwọn gúrùpù wa wọn títí ní sí wọn fi àyẹ̀ ń jẹ wọn so ẹ̀ẹ́dẹ́gbẹ́ mi ti ṣàdúgbò pé lẹ́yìn rẹ̀yìn Ọlọ́run ó jẹ́rìí ara ẹ̀ ṣe bàbá wa ẹ jẹ́ ká wá sí àkókò tó ṣe ìrèdí pàtàkì tá a fi gbé ètò yìí kalẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ wo ẹ̀sìn ní ilẹ̀ Àkókò ṣáájú kí àwọn òyìnbó tó dé kí ni àkọsílẹ̀ àbí ohun tẹ́ ẹ rí kà nípa ètò ẹ̀sìn ní ilẹ̀ Àkókò wa yìí ṣáájú kí àwọn òyìnbó tó dé a mọ̀ wípé àwọn òyìnbó máa ń sọ pé abọ́gi abọ̀pẹ̀ ni wá àwa èèyàn dúdú ṣùgbọ́n ǹjẹ́ ti ilẹ̀ Àkókò ǹjẹ́ ó fẹ́ yàtọ̀
sí ti àwọn ẹ̀yà míì bá wa jẹ́ ká wò bẹ̀yìn. Ní gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú ó fẹ́ jọra náà ẹ̀sìn àbáláyé ni ẹ̀sìn àbáláyé táwọn kan ṣe ń pè tí wọ́n pè ní ìṣẹ̀sìn ìlúsìn ẹ̀sìn àbáláyé ni kò sí wípé wọ́n gbà pé ẹ̀sìn náà gbà pé Ọlọ́run wà Ọlọ́run wọ́n pe Ọlọ́run Elédùmarè lẹ́yìn wọ́n gbà pé Ọlọ́run ló dá ayé àti ọ̀run ó sì dá àwọn oríṣiríṣi àwọn èèyàn yàtọ̀ sí èèyàn ó dá àwọn ẹ̀bọra míì àwọn alágbára míì bíi tí a ń pè ní divinities àwọn ẹ̀bọra ó dá wọn àwọn bíi Ṣàngó òrìṣà ńlá òrìṣà oríṣiríṣi ó dá wọn náà àwọn náà bí ìránṣẹ́ Olódùmarè ni wọ́n lórí èṣù pàápàá ìránṣẹ́ Olódùmarè ni wọ́n láwọn èṣù tó wà tí wọ́n sìn nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí èṣù tó wà ní Bíbélì. Satan tó ń pè ní Satan. bẹ́ẹ̀ ni so ojú gẹ́gẹ́ bí ẹ ti sọ ìbà lórí jẹ́ náà ni wọ́n fi ń pe èṣù ilẹ̀ Yorùbá ní Sátánì. Èṣù ilẹ̀ Yorùbá ìránṣẹ́ Olódùmarè ni ó ń ṣe rere ṣùgbọ́n táwọn kan bá fẹ́ láti gbẹ̀san fún wọn wọ́n tún lè gbẹ̀san fún wọn so àwọn ẹ̀sìn báyẹn wà àwọn baba ńlá wa náà ló ń pè ní baba ancestors àwọn baba wa tó ti kọjá lọ wọ́n wà náà wọ́n wà ó sì dá mi lójú títí bí mo ti ń sọ̀rọ̀ yóò dá mi lójú pé wọ́n wà parí oríṣiríṣi ìrírí ẹ̀ tó lè yẹ pé àwọn kìrìsìtẹ́nì wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì náà lè ní o ṣùgbọ́n tí wọ́n bá ń sọ nípa máa ń bí ẹnu kò tọ́ tèmi mọ̀ ní àwọn òyìnbó wọn ní kò rí bẹ́ẹ̀ wọ́n wà dáadáa ọ̀pọ̀lọpọ̀ bàbá mi pa oríṣiríṣi ìtàn fún mi lẹ́yìn tí bàbá mi mo tún ti gbọ́ oríṣiríṣi ìtàn bàbá mi sọ fún mi nígbà kan wípé òun bá ẹnìkan gbé òun bá àbúrò bàbá ẹ̀ gbé nígbà tí bàbá ẹ̀ ti kú pé wọ́n á rán lọ sóko lọ ẹni tó ń bá gbé ẹ̀ kò bí ọmọkùnrin so òun ló dàbí ọmọkùnrin fún ẹni yẹn ṣùgbọ́n ẹni yẹn ní maize dídìn ló máa ní èrò kérò sí gbàgbọ́ ló àkúsí bàbá ìpè ó lọ ń ká obì òun ló ń ta ní ìta bàbá náà sọ pé òun ká obì òun ta èèsàn olóko sílẹ̀ olóní kó nǹkan lẹ́sìn òun ò sì ní ẹbí òun ara òun ẹni bàbá tó lè ké bá so àdéhùn ìṣá ní ọkọ̀ wá dìgbà kan bàbá yẹn wá sí wọ́n ní bàbá yẹn wá ṣàárẹ̀ tó ṣàárẹ̀ tó lè pé kò kò mẹ́ni kò sọ̀rọ̀ mọ́ ó ní ẹ̀jẹ̀ sì ń jáde lórógún ẹ̀ ibi tó kúnlẹ̀ sí lóye sàn òkúnlẹ̀ níbi tó sùn sí ẹ̀jẹ̀ ń jáde lórógún ẹ̀ ìgbà tí ó wá yá wa ní sáyé ó wá sọ pé ó wá pe dáàbò pé Musa jọ oríjì mi àṣé mi ò mọ̀ pé nǹkan tí mò ń sọ nípa ẹ̀ kò rí bẹ́ẹ̀ pé orí ẹ̀sán tóun ní kó kúnlẹ̀ sí tóun la ọmọ bàbá láwọn náà ní kó kúnlẹ̀ sí láti ìgbà tóun ti mí tóun ò sì kú pé wọ́n sọ pé ìyá tóun fi ń jọmọ òkú ọ̀run pé kó náà wá jẹ lórí àyà ó wá bẹ dáàbò ó wá bẹ gbogbo property ẹ̀ wá kó ní dáàbò lọ gbogbo lẹ̀ kó ní lọ kó tó ti pé wá sí ẹ̀pẹ̀ lọ́run so àwọn ọmọ ẹ̀ wà àwọn kan wá bá àwọn ẹ̀ wà oògùn náà ó wà agbára oògùn ó wà ṣùgbọ́n gbogbo wọn ẹni wọ́n kó pọ̀ ló jẹ́ ẹ̀sìn àbáláyé ṣùgbọ́n wọ́n gbàgbé Ọlọ́run wa Ọlọ́run sì ni ló ń rán àwọn òrìṣà wọn ẹ àwọn òrìṣà ló rán wọn iṣẹ́ so tí wọ́n bá fẹ́ gbàdúrà wọ́n bá wáyé pé Ọlọ́run ò lójú bọ̀ kò sẹ́ni tó mọ ibi tílé ẹ̀ wà so táwọn èèyàn wa tó bá sì fẹ́ bọ Ọlọ́run wọ́n lè lọ sójú bọ Ògún wọ́n á rán Ògún ó dàbí mínísítà ó dàbí ọ̀pẹ̀ṣẹ́ wọn hàn sí Ọlọ́run so dàbí wọ́n jẹ́ Ọ̀rúnmìlà náà ni wọ́n lọ bẹ̀ wọ́n lọ hàn sí so àwọn bí àwọn ìgbà táwọn ìbò dé wọn ò tẹ gbà pé Ọlọ́run àwọn ń bẹ pé wọ́n láwọn ẹ̀sọ́ Ọlọ́run ni wọ́n láwọn òrìṣà ni wọ́n ń sìn tí wọ́n tẹ pé wọ́n lórìṣà pé igi ni wọ́n ń sìn pé òkúta ni wọ́n ń sìn so àwọn ẹ̀sìn tí wọ́n sì dálé wa lórí wọ́n ní òun ní ọ̀nà wàhálà tí a wà ti dì sí ní ẹ̀mí ẹ̀ ìṣòro ẹ̀sìn nìkan ẹ̀kọ́ tá à ń kọ́ gan ó ṣeé ṣe kí mẹ́nu débẹ̀ táyé bá wà ẹ̀kọ́ tá à ń kọ́ gan wọ́n ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ìgbà táwa principle méjì kan wà tí mo máa nílò ìgbà tí mo kọ́ ní irú ẹ̀kọ́ tí a pa wa ó
orin wọ́n sọ pé ìgbà Ọ̀kà mọ́tò school primary school wọn ní ìlú mi ìlú Ọ̀kà yìí ó dára ó lẹ́wà ìlú tó tóbi kò síbi kéde tí mo ní lọ lórí ilẹ̀ ayé mi ò lè gbàgbé ìlú Ọ̀kà mi ò lè gbàgbé ìlú Ọ̀kà èkejì ni don't say yes when you mean to say no orin méjì yẹn ti tó lẹ́sà gáàdé principle fún mi kò síbi tí mo wà tí mo ń gbàgbé Ọ̀kà tí mo ń gbàgbé Àkókò tí mo ń gbàgbé Ondo State kò síbi tí mo wà then orin yẹn náà orin ibi kan tí gbogbo ayé tí gbogbo àkókò yìí wọ́n bá rìn lọ́nà tí ò dáa wọ́n sọ pé Olúwa yẹ ká lọ ọ̀dọ́ tẹ̀lé yín o honestly so gbogbo wọn ti kọ́ mi láti ẹ̀kẹ́ do not say yes when you mean to say no. Wherever you go, wherever you be, do not say yes when you mean to say no. Àwọn orin tó wà nínú ẹ̀kọ́ àtijọ́ ni nísìnyí kúpíkúpí tíkútíkú ní sísá àwọn rubbish tí ò ní túmọ̀ àwọn pussycat torí pé ológbò ni ọmọ tí ọ̀pọ̀lọpọ̀ western world tí àgàgà tí wọ́n bá táwọn ọmọ bá ti lọ ilé ọkọ tí ò bá gbé lọ́dọ̀ wọn ológbò ajá òní wọ́n kó tira wọ́n fi ṣe partner òní ó ti wọ́n fi replace àpò ẹ̀wọ̀n ni wọ́n fi replace àwọn orin wọn ẹ̀ so àwọn ọmọ nísìnyí wọ́n behave bí káàtì náà ní bí ajá kò sí kò sọ́gbọ́n nǹkan tó wà bẹ́ẹ̀ ìgbà kan tẹ̀ lórí ẹ̀ wípé ní Nàìjíríà wọ́n ní kí wọ́n má ṣe history mọ́ so ká má ba lè rántí ti ẹ̀yìn ká má rántí ẹ̀yìn ká má lè rántí ibi tá a ti ṣẹ̀ wá ṣùgbọ́n a gbọ́ pé wọ́n tún ti dá history padà báyìí. wọ́n ti dá padà. ẹ ṣeun bàbá wa kó òun látẹ̀kọ́ ẹ jẹ́ ká wá wo gẹ́gẹ́ bá ẹ ti fi ìdí ẹ̀ múlẹ̀ nísìnyí pé Àkókò náà ní ṣí àti ẹ̀ ní ìṣẹ̀ṣe. ẹ jẹ́ ká wá wo bí ẹ̀sìn ìgbàgbọ́ bó ṣe wọ ilẹ̀ Àkókò kí lẹ lè rí sọ sí yẹn bí ẹ̀sìn ìgbàgbọ́ Kristẹni bó ṣe wọ ilẹ̀ Àkókò ẹjọ́ kó tó di pé àwọn bàbá wa sọ̀rọ̀ lórí yẹn mo fẹ́ rọ̀ wá gbogbo àwa tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí tí a ti subscribe ẹ lọ sí Valiant Olola Akoko television ẹ lọ subscribe sí kẹ́lẹ́ máa wò wá lóòrèkóòrè kẹ́tẹ̀tẹ̀ notification button so that ìgbàkúgbà tá a bá tún ti gbé ètò ní jáde ẹ lè máa rí wa o so ẹ jẹ́ ká ṣiṣẹ́ mi dúró. Interested in politics ǹjẹ́ nífẹ̀ẹ́ sí ètò dídarapọ̀ mọ́ òṣèlú lẹ́yìn tẹ́ ti fẹ̀yìntì ǹjẹ́ ó tiẹ̀ wà lọ́kùnrin láti darapọ̀ mọ́ àbẹ́ ẹgbẹ́ òṣèlú wo lẹ́wà. Pẹ̀lú tó dáa lẹ́bẹ̀rẹ̀ ìgbà tí mo dé Ondo State ní 2015 ìgbà yẹn wọ́ọ̀dù tí mo wà wọ́ọ̀dù 1 lọ́kà so mo gbọ́ pé incidentally wọ́ọ̀dù Olúbàkà ni bẹ́ẹ̀ ni Olúbàkà wà so ìbẹ̀rẹ̀ àdúgbò tèmi bí àwọn other areas other quarters wọ́n máa show hostility sí àdúgbò yẹn sí area yẹn so wípé ṣe bẹ́ẹ̀ ni Olúbàkà ẹ̀ ti ń jọba kí lẹ tún fẹ́ òṣèlú ṣe ẹ jẹ́ káwa máa ṣe òṣèlú káwa máa jíṣẹ́ fún ẹ̀yin ọba èyí tẹ́ ìjọba wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ so all along wọ́n máa ń bí ẹni pé wọ́n rotate ẹni tó bá dé tán wọ́ọ̀dù yẹn wọ́n ti rán síra wọn about 3 or 4 candidates lè wà bẹ́ẹ̀ tó bá sì débi tí wọ́n ti fẹ́ ṣe primary another section area wọ́n tún àláwẹ̀ wọ́n ní jẹ́ káwọn wọ́ọ̀dù yẹn ní ó ṣe wọ́n tún àláwẹ̀ outsiders so ìyẹn tó bá sì jẹ́ ọkùnrin ajágbà so ìgbà tí mo wá dé wọ́n ní àpò ló ṣe rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀ mọ̀ pé wọ́n lórí ìgbà so àwọn kan láwọn jẹ́ ti Àkẹ́tì àwọn kan láwọn jẹ́ ti brofis so about 5 of them ẹ̀ ń dúkìní wọ́n tí brofis bá fẹ́ kí ẹ jẹ́ incidentally it's not from your ward tó bá fẹ́ kí wọ́ọ̀dù yìí ó jẹ kó lọ sí House of Assembly as ní káwọn yòókù step down a kó wọn lọ sí Àbújá lọ wáṣẹ fún so a jẹ́ kí aṣọ ẹni tó bóyá kẹ́ agree lára yín tàbí kó ránkì ẹni tó bá fi kó wà mọ́ qualify tó lè
win a vote election láyé kó jẹ́ ó ní àkétì ẹ̀sìn nọ́ọ̀mà nìyí ó ṣe ní kó má mọ nǹkan tó ń lọ so mo ní tó mo wá ìtorí ẹ̀ mo join APC mo ń ṣe meeting by the Nigerian Constitution civil servants can join politics. Àwọn ọkàn fi ń parọ́ fún wa ní pé wọ́n yà by court ti dájọ́ pé when you are a civil servant you can join politics. So mo join politics mo ń bá wọn ṣe káàkiri èmi ní chairman elders forum constituency 1 so mo ń bá wọn káàkiri ìgbà mo mọ bàbá tí ẹgbẹ́ orúkọ lẹ́ẹ̀kan bàbá ní kàrẹ́ńbí tí wọ́n jẹ́ ẹ̀tọ́ ti dàgbà gan gbogbo àwọn bàbá arìgìdì ìgbà mo sáàmù wọn ṣe bàbá tá arìgìdì ti òkè bàbá ògúngbèmí sọ̀rọ̀ gbogbo wọn la jọ ń ṣèpàdé so mo mọ̀ wọ́n then àwọn àbúrò mi ò rí ìsọ̀rọ̀ fún wọn tún lọ sí primary wọ́n tún defeat wọn lọ́rùn then then I was already in the mainstream of Akoko politics. Mo ń bá wọn káàkiri ṣe bí ti káàkiri everywhere. Wọ́n ń rí mọ́tò mi lò. Màá ra epo sí mọ́tò mi màá mi wá ra epo sí màá tún gbé sílẹ̀ wọ́n gbé lọ sáàpùrẹ́ àbí gémi à sometimes máa fúnra mi lọ. Bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n wá dìbò tó gbé àkétì wọlé ìgbà tí wọ́n dìbò yẹn tán. So assemble àwọn òkú assemble ní ìmọ̀gbìn àkọ́kọ́ sí but under the leadership of Baba Shipare, former deputy governor Niko, Ondo called the invitation. So see, I was invited. I was there. So when you can tell people meeting, we make a nomination for the 4 local governments. I want to imagine chairman for the 4 Akoko local governments. There, they talked to me from my whole south. I'm still in active service. We also do dear tomorrow retire. So we can get out. So I appointed one Mr. Kennedy Omare. So there's a for the 4 local governments. So nobody can letter kind of governor. Our letter chairman in APC and to the room Dagaban. Then èmi àti ẹnìkan mo decline pé wàhálà lórí wàhálà Ìlọrin láwọn tó ti ń la pé politics mo wá ṣe lágùnbá so ó nílò lọ ní gómìnà so somebody else from the lecturer like myself wọn volunteer wọn là àti ọ̀gá Shipare yìí Mr. Labintan so wọ́n yí kan lọ fún gómìnà ìgbà tí ó máa di ọ̀rọ̀ ọ̀la bíjọ́ kejì àbíjọ́ kẹta wọ́n tún pè wá sí Àkúrẹ́ àtúnṣà lọ bàtà máa débẹ̀ àwa ní chairman ní fúrọ́ọ̀mù bàbá àlè Ọlánúsì àlè so òsáàrí tó ń sọ wípé wá ní ṣáàtìmí ló lọ fún gómìnà wá nílò ṣàfihàn ló lè bá ẹ̀jọ́ ẹ̀ pé mi ò sí lára wọn so ló wá ní musa àrìsàn sọ pé àwọn sí ẹwù wọn àwọn tí wọn láwọn fẹ́ lọ sí sẹ́nẹ̀tì o làwọn lọ sí alágbàká ń bẹ̀ o ilé Ọlánúsì sí ilé gómìnà òkùnkùn báyìí pé lára wọn sí alágbàká o wọ́n yí padà kan tó wọ́n dà nǹkan orúkọ tó dán o gbà tó yá tí ìpàdé wọn bẹ̀rẹ̀ ọwọ́ aṣọ ọkọ tó ṣẹlẹ̀ wípé nomination tí a ṣèjọ yẹn pé kò sí èyí tí wọ́n announce níbẹ̀ wọ́n sọ pé kí ló dé ní Jagaban chairman wọn nìkan ló wà níbẹ̀ others tí wọ́n lọ were absent ọ̀sùn bẹ́ẹ̀ Jagaban wá ṣàlàyé wípé onígbà táwọn máa dé géètì ó ní chief of staff wá sọ fún olóògbé alice yẹn wọ́n sọ pé káwọn ò ṣéǹjì ẹ̀ pé ṣe gómìnà ti lórúkọ tiẹ̀ pé àwọn á ṣéǹjì ẹ̀ pé yẹn ni wọ́n wá announce bàbá wa ní àṣẹ bí ọdún táwa ò jìnnà ẹ ṣe padà wá sọ fún wa pé wọ́n máa
wọn mọ̀ gba dísìsì àmú lọ wọn ní káwọn ṣèjẹ kò sí ẹni feedback ọ̀ǹtì tí wọ́n gbọ́ announcement àwọn orúkọ míì so nǹkan tí mo kọ́ ní tó bà mí lẹ́rù nìyẹn mo ṣe ń gbé pàṣẹ ìṣeré nìyí bẹ́ẹ̀ wọ́n tún lọ ìgbà kan náà wọ́n tún pé rice wọ́n pè mí láti àpò bí mo ṣe mo ti rí rice tèmi mo ní rice kẹ̀ ní mi ò rí rice o then chairman ní constituency elders rock constituency 2 ìsàkẹ́ẹ̀dẹ̀ ọmọ rẹ̀ ó tún pè mí pé ṣé mo rí rice ní mi ò rí rice o ó lóun lọ gba tí òun ní o ní wọ́n pín rice o so bẹ́ẹ̀ mo máa béèrè lọ́wọ́ chairman wọ́ọ̀dù wa ọwọ́ ní prof kílẹ̀ tó ń fi rice ṣe prof kílẹ̀ tó ń fi rice ṣe so nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tí. ní ká ló ń fi rice àwọn ní àpò rice bí mi ò jẹ́ people also come to my house wọ́n wá ń béèrè owó despite pé mi ò tí ì lọ sí ibi kankan òṣèlú ò tí ì ràn mí lọ sí anywhere ẹlòmíì á sí àwọn arìnrìn kan wà lọ́sibítù wọ́n lọ assist with my legal salary so wọ́n á ní ọlọ́lá à ń gbé bọ̀ àfitọ́lá kò dé lọ́la láti gbà ẹ́ tó ti lé ní ọtí bẹ́ẹ̀ ní ọdún mẹ́sàn-án ní ìsìn àbí mẹ́jọ àfitọ́lá gbé wa lọ́la so that is it then nílé mi mo sì ń tí mo bá ṣe ìpàdé almost fortnightly ọ̀sẹ̀ méjì màá ṣe rice ọjọ́ tí mi ò bá sówó ni màá ṣe egg roll màá sì ra bottle water sí ẹbí màá ra mineral so mo ṣe ń ṣe nìyẹn àkòsí sí gbé ọ̀sẹ̀ tó ń fún mi ní kọ́bọ̀ lẹ́yìn yẹn so ìgbà tó wá dìgbà kan wọ́n sáà ní kí wọ́n lọ rí senator wọ́n kí la fẹ́ rí senator fún tí senator bá ní ọ̀rọ̀ bá wa sọ ó yẹ kó wá rí wa why must we go to senator but I was like I was the lone voice wọ́n ní òkè wà lọ lọ́dọ̀ senator àjẹrẹ́bọ̀ office a sọ pé senator àná bẹ́ẹ̀ ni senator àná oṣooju wa ní bẹ́ẹ̀ ni so a sọ pé àwọn ẹgbẹ́ báyìí ẹ̀dá sọ̀rọ̀ wọn báyìí ni wọ́n sọ wọ́n bá pè lórí fóònù kì í pé wọ́n bá ṣe lé kì í ṣe dáhùn pé bóò ni wọ́n sì gbà ló múra third time pé a tún ti ń gbọ́ ní gbòòrò pé ẹ fẹ́ lọ sí third time wọ́n ní ṣe pé òótọ́ lẹ fẹ́ lọ sí third time olóhùn fẹ́ lọ kò bá mu bẹ́ẹ̀ I responded pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin lórí ju town hall ló yẹ kẹ́ ti pé gbogbo ìlú sí ẹ̀yin ènìyàn kẹ́ jáàbọ̀ iṣẹ́ tẹ́ ti jẹ́ ẹnu ó sì kù díẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe kẹ́ ẹ sọ fún wa kó ṣe yẹ kó rí nìyẹn so wọ́n sá apologize wọ́n sọ ìyẹn nígbà tí a fẹ́ máa lọ wọ́n fún wa ní 25,000 naira so wọ́n láwọn gbọ́ pé lẹ́nu wọn ti ṣèpàdé wọ́n ní just to assist augment so wọ́n ti gba 25,000 naira yẹn ká tó máa dé ta àwa mẹ́ta àbí àwa mẹ́rin tí wọ́n lọ wọ́n sọ pé prof ẹ̀wọ̀n wọn ẹ̀jẹ̀ ká pín owó yẹn wọ́n ní àbá bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn ni ṣèbí ìjókòó kan ló rán wa sí bíbá ẹ jẹ́ ká padà dé ìpàdé àwọn nínú wọn ní kùrùpákùrù jẹ kí ló jẹ́ bẹ́ẹ̀ wọn ní ẹjọ́ ń kọ owó yẹn àtijọ́ máa jẹ ní ní àsọ pé ẹjọ́ jẹ but we must report back àwọn tó rán wa níṣẹ́ àwọn agbí mẹ́rin ni wọ́n rán níṣẹ́ so ẹ jẹ́ ká padà ká lọ jíṣẹ́ fún wọn wọ́n dá sí rọ́ọ̀fù wọ́n dá sí rọ́ọ̀fù ọ̀gbọ́n insist ó lọ owó yẹn fún ìjókòó yẹn kó tó di ká tó bá jọ méjì jọ mẹ́ta wọ́n pín owó wọ́n break away so wọ́n máa rí pé ẹ̀ka pọ̀ ńbẹ̀ irọ́ pọ̀ majority bẹ́ẹ̀ nígbà tí wọ́n rò pé ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ṣáàmà yẹn gbogbo iléyà wa tí mo rò pé ó serious àlóhùn fẹ́ ṣe ṣáàmà prof iléyà wa lóhùn fẹ́ ṣe ṣáàmà so ṣáàmà ní gbogbo ní fẹ́ ṣe wọ́n rí pé ẹ̀ka pọ̀ dìgbìnì gbogbo wọn interest gbogbo wọn ní ṣáàmà wọ́n fẹ́ kùrùpákùrù jẹ́ tó nǹkan tó lọ́ọ́ máa jẹ náà wá. It's not the place for me. I think I want to pull back. Sí ní active politics ọmọ báyìí ṣùgbọ́n tó bá wá ṣe é ṣe tó ń fún ilé appointment látòkè rò pé fpt fẹ́ gbà pẹ̀lú. Màá sì fi ṣiṣẹ́ fún ìlú at my age kò sí nǹkan tí mo need honestly lórí ọ̀fẹ́ Ọlọ́run ìdùnnú àtayọ̀ my children are doing well so and. Àti jẹ́ àti mú mi it's not a problem mi ò sì ilé kan ṣoṣo mo ní àbí mo kọ́ sí mi ò sì gbàdúrà àti kọ́ kejì gbogbo mo fẹ́ máa gbé ńbẹ̀ mo fẹ́ fi ṣe àwọn ọmọ tí mo ní gan I'm not even sure pé wọ́n ń bọ̀ wá jogun ilé ẹyọkan yẹn
bí mo ti fẹ́ kọ́ mi fún. That is the mistake people make tán fi ń jáde ní politics. Aláwọn jí nǹkan fún àwọn ọmọ. Ilé tí mo kọ́ àjọ táwọn ọmọ mi rí they express disappointment pé kí ni mo kọ́ 5 bedroom duplex fún pé tí àwọn ọmọ fẹ́ kó síbẹ̀ pé kí ni mo fẹ́ fi ṣe. Mo sì rí pé àwọn ọkùnrin méjì tí mo fi láti gbà yẹn more than 5 of them wọ̀ wálé. So mo rí pé kò kankan lórí politics kò work there but tí bá lórí ọ̀fẹ́ tó bá fún lápò náà màá gbà láti fi ṣiṣẹ́ fún ìlú. Àwọn nǹkan tí mo ń sọ yẹn láti practicalize pé báyìí ló yẹ ká ti ṣe mo sì lè ṣe bẹ́ẹ̀. Lọ́mọ àlọ́ ẹ ṣeun Professor wa fún àǹfààní lálàá tí a ní láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí. Mo lè mọ̀ wípé nígbàgbà tó bá tún tó àkókò tá a bá tún ní ké sí fún kankan nípa ilẹ̀ àkókò yìí náà ni o ẹ jẹ wà. Ṣe kó tó nípa ọ̀nà gẹ́gẹ́ bí mo ṣe sọ bá wa sọ ọjọ́ kan a day in Professor Alana's life normal day láti ìgbà tí ẹ ti fẹ̀yìntì tẹ bá jí kí làwọn nǹkan tẹ máa ń sábà ṣe for a day. Every day ni tí n bá jí báyìí as early as 5:30 màá dúró sí bákónì mi màá wọ àyíká àwọn bákónì kúrò lórí bákónì bọ́ sísàlẹ̀ mo ní garden ọgbọ́n 2+1 tí mo ti sọ jẹ́ fáwọn ìgbé kan wá ètò jẹ́ medical doctor kò ṣe àwakọ̀ clinic síbi ọkàn fi rẹ́rìn rẹ́rìn kí ló ń gbà fi clinic ṣe lọ́ọ̀kà so kò sẹ́ mo wá sáà fi ń farm ṣá mo tiẹ̀ ní mo fẹ́ fi ṣe water factory bottle water factory wọ́n tún kàn dẹ́mu ẹgbẹ́ at my age pé kí mo fẹ́ fowó water factory ṣe so wípé nǹkan máa jẹun lókù kí n sì máa ṣe exercises so I do farm I have a lot of farm mo lè ń gbin ìgbọ̀ngàn àlọ́ iṣu tí mo wà tí mo kó jọ báyìí ẹgbẹ́ ó ìsúnmọ́ bíi 20 ogún so throughout last year kò sí bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì mo gbin àgbàdo so mo sì ní ànábàyè àṣìpẹ́ tó wà 100,000 tí mo fi tàn kéjì adìẹ mi ò tá o lọ pé èèyàn máa fi jẹun ló tún dájú ká máa jẹ bífù lọ so by the time tí bá ṣe wọ̀nyí tán àti rẹ̀ ló èdè ọjọ́ kan tí yóò ti wà exhausted ní ìṣeun ẹ ń gbọ́ èèyàn wa bí prof ṣe ń bá wa sọ yẹ ká máa fọkàn sí bẹ́ẹ̀ yìí bá ṣe ń dàgbà wọ́n á lọ sí gáàdì wọn wọ́n á wá làrúdà nílẹ̀ èyí fún ọjọ́kọ̀ òun náà mẹ́lọ́n sì fi fún ọ ní orí ọ̀fẹ́ tó dáa kó tó ti pé àwọn ọ̀dọ̀ bàbá ẹni mo ṣàǹsọ pé kó tó ti gba ọ̀rọ̀ kan sì kù tí mo fẹ́ káwọ̀ tẹ́ fi ṣiṣẹ́ títí tẹ́ fi rìtáyà wà nílé ìrírí má ní gbàgbé méjì ló máa ń jẹ́ ìrírí tí èèyàn lè gbàgbé láéláé méjì ni mo fẹ́ kẹ́ ẹ sọ ìrírí má ní gbàgbé ìkan tó jẹ́ positive ìkan tó dúkù díẹ̀ káàtó fún àwọn èèyàn wa láti lè lọ́gbọ́n kọ́ mbẹ̀ jọ tínú dùn jù láti jọ kejì. ètò wà negative ní ìgbà mo wà ní 200 level mo múra àti lọ sí 300 level mo wálé ìyá mi wo obì ló ń ṣe ọlọ́run sì blessing ó wà lára àwọn tó kọ́kọ́ ṣòwò obì ní ọkà so ọlọ́run sì blessing wọn kò sí ìkankan fẹ́ fowó ṣe tí wọ́n rí kò sí nínú ọgbà yunifásitì gẹ̀mọ́ ẹ̀mí náà ṣàṣemáṣe mo mu stout mo fa sìgá ní ìgbésí ayé mo gbádùn ní ọgbà yunifásitì mo wá wálé ìgbà mo wá rí advertisement wọ́n ta Volkswagen that was 1980 wọ́n ta Volkswagen ní 2,050 naira 2,050 naira Volkswagen mo wá wálé mo wá sọ fún mọ́ mi mo ní wọ́n wà ń ta mọ́tò ìjàpá ní 2,050 naira ó láwọn ẹgbẹ́ mi sí ń lò nínú ọgbà ó ní ilé náà fẹ́ máa lò ó ọlọ́run fọwọ́ sí o ó ní because tí n bá rí lo mọ́tò onílù láwọn ọmọ àwọn mi tí n bá lo mọ́tò pé mi ò ní kọjú sí ìwé mi mọ́ ní wọ́n máa ṣe ìrànwọ́ mi mo promise wọn pé mi ò ní ṣe ìrànwọ́ pé màá ojú sí ẹ̀kọ́ ojú sí ìwé mi so wọ́n sì lè dá wọ́n ní kí n lọ àmúra ìdáwọ̀ wọ́n ti bá fẹ́ wọlé 300 level
ìgbà yẹn bí àwọn September náà sì máa ń wọlé so wọ́n ti bá fẹ́ wọlé 300 lẹ́nu pé àwọn ra mọ́tò yẹn fún mi. ó wá lọ ó wá di July àparí ìdánwò kò sáà rí pé gbogbo ìgbà tí mo ń sọ èyí ó rà pé July nìyẹn àti June gbogbo July mi ò rí any letter from home kò lẹ́tà lọ sí mi wọ́n lọ sí PGO mo wá lẹ́tà mi wọ́n sọ pé Olú ò ní lẹ́tà àti gbogbo àwọn èèyàn ti gbọ́ ìyá yẹn ti kú gbogbo àwọn ọ̀rẹ́ mi ti gbọ́ ní yunifásitì wọ́n ti lọ sọ fún àwọn tó wà ní porters pé ẹ má jẹ́ kẹ́ni pé tó bá gbọ́ pé yàtọ̀ sí exam mo sọ fún wọn pé tí ìyá mi bá kú ní ilé ayé òwò ọ̀tẹ̀ ìlú náà para mi pé kí ni ilé ayé wà fún pé kí ìyá mi pé my mother was everything to me àfi kí n má béèrè ni kò ní bank account ṣùgbọ́n kò sóye tí n bá béèrè tó bá ṣí pílò wọn báyìí àkóbí kó fún mi so ọjọ́ tí a parí ìdánwò wọ́n rí ní sí bọ́ọ̀sì nígbà yẹn Ondo State 200 naira ní bọ́ọ̀sì yẹn ọ̀pọ̀lọpọ̀ it's a lot of money so wọ́n rí ní sí ẹ̀ so ọ̀rẹ́ mi tí mo ló jẹ́ ọmọ àkùnbá Professor Felix family ó sì ní déèdì ọkọ̀ ìgbà tó sì ní déèdì ọkọ̀ wọ́n dẹ̀ ti gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. mo sọ fún pé mo ní mo fẹ́ lọ sí Èkó mo ní mo fẹ́ lọ fi owó yẹn ra sound system mo ní mo fẹ́ lọ fi owó yẹn ra sound system àwọn nínú oníkí ń lọ lé wá wọ́n nígbà tá a bá wọlé ní onímọ̀ọ́sọ káà tí mo sọ yẹn mọ́tò tí mo sọ yẹn onígbà tí wọ́n ra ọlọ́ra sound system sí so mo ṣe ìgbà tí mo wọnú mọ́tò tí mọ́tò gbéra wọ́n tó bá délé pé lọ́mọ́ sí wọ́n sọ kí ni Felix sọ what is he talking about mo délé ìgbà tí mo dé ilé mo dé junction Ìwárọ̀ Ọ̀ka so láì pé ìgbà yẹn ọ̀nà òkè ọ̀pá yẹn kò dáa tóbi bá rọ̀ wàhálà ní láti gùn so mo bá pàdé bàbá àgbà Mr. Mọ́kọ ogun machine ó wá ní Alana tí ó ṣe ń bọ̀ wá dé láti gbà yẹn ni ó ní láti gbà wòsàn kí ló ń ṣẹlẹ̀ ó ní kò sí ó ń lọ sí Àkùngbá ni ó sì ní kìlú tán ó ní kí n jókòó òròyìn àpáni jáde kí ẹni mo ń lọlé láti gbà yẹn láti gbà wò kí ló ṣẹlẹ̀ ó ní kò sí so wàsàlósà àwọn sọkúsọtì hàn ọgbọ ìgbà tí wọn wá déwájú ilé wa àwọn èrò kan ya from various places lérò láàárọ̀ wọn yà wọn yìí tù ìbò wa wọ́n ti sábẹ̀ kí ló ń ṣẹlẹ̀ wọ́n rí burial wọ́n lọ gbogbo wákà Juliana died 11th June wọ́n lọ rí Juliana wo àgbẹ̀ wọ́n ní Juliana wo 11th July or so wọ́n ní Juliana wo wọ́n ní ṣọkùnrin ayé ní rẹ̀ ni mo bọ̀ ọ̀rẹ́ mi ni èmi tí mo ní máa para mi ó pa mí lẹ́rìn mo lọ sùn ilẹ̀ mọ́ wá pé àwọn àbúrò mi owó tó kù sí lọ́wọ́ mo lọ fi ra àdá gbogbo àwọn àbúrò mi a máa múra síṣẹ́ wa ni bàbá ti dàgbà òṣìṣẹ́ tó lè ṣe a máa múra ni o mo lọ ra iyọ̀ mo fi ń pọ́n àdá mi ibi tí mo ti ń pọ́n àdá mi níwájú ilé wa àwọn èèyàn tó yàgò mi wọ́n ní kí ló dé wọ́n ní o nídìí àti para ẹ̀ pàmòrà síṣẹ́ mi mo ní iṣẹ́ òpó náà mo ń lọ yìí àti bí wọ́n ti fi iṣẹ́ òpó kọ́ra ó fi iṣẹ́ òpó kọ́ra títí mo wá ti fi jáde mo máa ń jẹ iṣu trọ́ọ̀dì oúnjẹ máa tún fi tọrẹ so títí mo fi ṣiṣẹ́ gan mi ò láàkì oúnjẹ rí kì í ṣe tí mo fowó rà tí mo provide iṣu àgbàdo ata àtúkò wa láti dálẹ̀ wa fún àwọn ará Ọ̀kà yẹn ti gbà ọjọ́ tó tún wà positive ní wípé wọ́n process promotion mi ní University of Ìlọrin ní 2000 lọ́jọ́ kí n dá professor wọ́n process ẹ̀ lọ́wọ́ ní wàhálà tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ lọ́hùn. a lọ bá ìyàwó mi lé wípé ibi tó ń lọ yìí ó mà lágbára o ní kó wá sign tí ò bá sign kó tó bá wá sign kó tó di December announce as a professor ìgbà tí mo ti délé tí madam gbéṣẹ́ ó yà mí lẹ́nu mo ní
kéèyàn wá science never one of the requirements tí wọ́n fi dá professor ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá mi ló sì ti dá professor tí mi ò dúró ẹ̀ ní so wọ́n á ní so I won't do that wọ́n á jẹ́ pé èèyàn dá professor by compromise ni èmi ò ní fi báyẹn dá professor wọ́n ní kó access paper mi tó bá kójú wọn so bí wàá ṣe dé nìyẹn wọ́n fi dá mi fún ọdún mẹ́fà òun wá ọ̀nà ìgbà tí Kogi State wá fún mi iṣẹ́ ní 2005 Kogi State fún mi iṣẹ́ ní 2005 November 2005 wọ́n fún mi níṣẹ́ pé professor ni ìgbà tí mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe fún àwọn Ìlọrin tún gbọ́dọ̀ influence wọn pé màá dábẹ̀ yẹn rú báwa la da University of Ìlọrin rú o tún wá débi wa ní sọ́ọ̀rì pé ẹ̀rọ wà ń bẹ̀ ní senior lecturer wọ́n fi ní step 1 wọ́n rẹ́rìn ìgbà tí mo di senior lecturer gan step 5 ni wọ́n fi gbé mi sí step 5 tí mo sì ti ka step ẹ̀ mo ti dé 11 wọ́n dá mi padà sí step 1 so wá ní mo fẹ́ kúrò ẹnìkan wá sọ fún mi ara àwọn wá sọ pé ọ̀gá ẹ̀mọ̀ mi ni wọ́n ní mi ò mọ̀ nínú HOD English Professor Bandele tó wà ní University of Akadiri then ẹnìkejì ni orúkọ wọn mo ti bẹ̀rẹ̀ lórúkọ àwọn tún jẹ́ HOD History wọ́n ní àwọn méjì wọ́n ní ọ̀gá ẹ̀mọ̀ wọn eré àkàbàrà àwọn méjì wọ́n ní ẹ̀mọ̀ mi ni wọ́n á ní mi ò mọ̀ nínú àǹsọ́rí wọ́n ní ẹ̀kọ́ wa ní University of Ìlọrin wọ́n ní ẹ̀kọ́ wa wọ́n ní you are such a nice person wọ́n ní nǹkan táwọn ọ̀rọ̀ àbí ṣe pé kò lè lọ pé kí accept position yìí pé kí accept ẹ̀ pé tí yóò bá accept ẹ̀ pé tí máa competition from outside pé wọ́n lè kà pé but tí bá accept ẹ̀ within pé a ṣiṣẹ́ wọ́n ní 96% ìgbòho ní interview pé wọ́n sì ṣe interview fún àwọn bíi 40 different disciplines wọ́n lè ní gbogbo highest score ẹni tó tún gbà tẹ̀lé ọdún 94 ló gbà wọ́n ti gbà yẹn wọ́n ti fi ọmọ Kogi náà nìkan wọ́n ti fi ṣe dean faculty of latina wọ́n ní so wọ́n láwọn wà lẹ́yìn wọ́n ní gbogbo nǹkan tẹ́ sọ do you have the evidence wọ́n ní bẹ́ẹ̀ tí wọ́n wà mọ́tò kọ́pì ní sísẹ́ ọkọ̀ fún so wọ́n á accept the position wọ́n á bẹ̀rẹ̀ sí kọ lẹ́tà nọ́mbà bc wípé àgbèsítẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ àpọ́ọ̀lì àpòfẹ́sọ̀ kí n tó wá gba lẹ́tà ẹ̀ tó sọ fún mi ẹ̀sẹ̀ wa step 1 bc àbí asàmà òmì báyìí wọ́n adijọ́ kan ó wá ní what do you want to do Dr. Alana assuming you don change our position wọ́n ní gbogbo wípé ẹ wà detribalize ọmọ ìdára mẹ́rin ní Ìbàdàn ló sì ti kàwé àtẹnudà gálẹ̀ ló ti dá professor ló ti retire ó ní gbogbo wípé ẹ wà detribalize Professor Gashaba it's not late ó ní gbogbo wípé ẹ wà detribalize pé ẹ lè jẹ́ ṣe rú ẹ̀ ó lè jẹ́ ṣe rú ẹ̀ wọ́n ní òkè ó ní kí lọ́ọ́ máa ṣiṣẹ́ mi lọ́wọ́ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ mi for 2 years for 2 years mo kọ more than 10 letters wọ́n sọ pé this is where I belong and then mo sáà pọ̀ lẹ́wọ̀ 2 years kò lójú tu then Nasarawa University wọ́n pè mí níbi ìkó competition mi wà wọ́n sẹ́yìn fún professorship then University of Abuja náà ní kíkó competition mi wà so ìgbà yẹn dín wa gbọ́ Professor Adamu ọmọ ẹlẹ́yà ògbẹ̀ ni ó sì kú nísìnyí so wa gbọ́ wa ní olú tó fẹ́ fi wá lẹ̀ ní kí ló wà lára ẹni tí mi ò ní fi yín lẹ̀ tí ẹ fojú mi gbolẹ̀ àwọn gbogbo àwọn tí mo jùlọ tí mo score higher ní interview ẹ ti fún wọn ní professor ẹni tí ó gẹ́gẹ́ bí ẹni tí ò bá gba 70 kò yẹ kó fún ní professor ẹni tó gba 68 gan wọn upgrade ẹ fún èmi tí mo sì gba 96 àwọn nígbò sí high professor so ló bá kọ lẹ́tà sí bísí pé ló má ti fẹ́ lọ ló má di religious department mú tó bá lọ wàhálà ni o àwọn Àbújá ti fẹ́ fún ní professor Nasarawa ti fẹ́ fún ní professor pé wọ́n ṣe wá ṣe meeting ní wọ́n díẹ̀ sí ni pé tọ̀ àwọn sọ́ọ̀rì fún tí mo ti go through pé àwọn fẹ́ fún mi ní associate professor ìyẹn tó tẹ̀lé professor ní láàrin ọdún kan àwọn àwa tó sẹ̀mí fún professorship wọ́n ní pé lọ sọ fún bẹ́ẹ̀ pé tí bá ti gbà báwo ṣe kó ṣe so bàbá yẹn ló bá mi ó wá ní nǹkan tí wọ́n sọ ní ọ̀pá ní I'm not accepting that
ó lè mi ò gbá o wọ́n tó bá di kékeré tó bá di associate professor ó ní máa padà sí oko bàbá mi ní gbóhùn yìí àwọn tó máa gbé ọ̀gẹ̀dẹ̀ lọ́rùn ó ní máa padà sí oko bàbá mi ní gbóhùn yìí wá omi orí ní I love your college I love your college so bá lọ lé mi ó bá dijọ́ kejì nǹkan bí àwọn fúrẹ́ èmi nìkan mọ̀ ń gbé àwọn ọmọ mi tó wọ́n bá wà ní school wọn ti graduate wọn ti lọ ó kàn wà ń lé mi báyìí tí mo wo television wrestling sábà máa wo wrestling wọ́n prof congratulations èmi ò yọjú ìbọn ní prof wọ́n náà kílẹ̀ prof congratulations wọ́n á yọjú àti Mariam lórúkọ sista yẹn wọ́n á ní sista Mariam yìí wá wọ́n ní who is prof àwọn àyè congratulations wọ́n ní you are this is your letter gba ní mo sì máa wú wọ́n ní wọ́n kàn dé pàdé níjọ́ kejì lórí ọ̀rọ̀ mi oníbísí sọ pé Dean of Arts what did the gentleman say? The gentleman refused. He's ready to go. Oh, they approve? Approve. Ọba bọ̀wọ́ ni. So, mi ò ṣe associate professor. But kí n kò ṣe senior lecturer fún ọdún mọ́kànlá. Instead of just 3 years. So, ó ní ìrírí tó mú inú mi. Téèyàn bá ń lé nǹkan, téèyàn bá merit, tó wá fún èèyàn ní nǹkan tí ò tó, téèyàn má gbà. Ká ní mo gba associate professor yẹn ni ìrìn àjò ọdún mẹ́ta tó ní láti da professor ó sọ fún wa máa ẹgbẹ́ mi ò gbà ọ́ instead of that a jẹ́ pé àkọọ́lẹ̀ ní pé mi ò ní da professor máa padà sóko bàbá mi ó sì ní that's good ó sì jíṣẹ́ fún wọn lọ́hùn bẹ́ẹ̀ wọ́n sì ní approve wọ́n sì lọ type letter. a lè sọ pé wọ́n fi yẹn dọdẹ sílẹ̀ pé tẹ́ bá ti kó sí tó wọ́n nílé tó adúgbò lọ́wọ́ Ọlọ́run. àyìnyàn wa Professor Olu Alana àwọn láti ń bá sọ̀rọ̀ látẹ̀kan o wọ́n wà ní ìjókòó Ọlọ́lá Akoko lónìí ní ilé-iṣẹ́ tẹlifíṣàn Valiant Olola Akoko tẹlifíṣàn sensor tí a fi kíkalẹ̀ sí ìlú Kàrẹ́ Àkókò. Professor akin káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ ṣeun púpọ̀ ẹ kú dìde wa a dúpẹ́ pé a pè yín ẹ dẹ̀ fún wa ní oore ọ̀fẹ́ láti farahàn a máa ju yín ṣe o bàbá èmi kíkún àtàláfíà Ọlọ́run á bá wa fi fún yín a dẹ̀ máa di yín bá ìlú Àkókò dẹ̀ níbàjẹ́ mo gbàgbọ́ pé nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe àkójọpọ̀ àwọn tani uisu ní Àkókò wọn kò orúkọ Professor Olu Alana tó máa tayọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò wá wọ́n ń ṣe àkójọpọ̀ nǹkan tá à ń ṣe yìí àkókò kan ń bọ̀ gbogbo àwọn tá a ti ṣe interview fún wọ́n máa kó wọn jọ toró ní ètò ó dẹ̀ ní ìdí tí ètò ìfiwáyé tá a fi ń ṣe so àtẹni tó kàwé àtẹni tí ó kà á tóbìnrin àtọkùnrin àwọn ọba gbogbo tí ẹ̀yin wá tẹ́ bá ti lọ wọ̀ ẹ́ di pé àwọn ọba gbogbo wọn là ń gbé wá sórí ètò tí wọ́n dúró ní ipò Ọlọ́lá Àkókò so mo dẹ̀ dúpẹ́ pé àpè yìí ẹ̀jẹ̀ wa ẹ ṣé púpọ̀ àdúpẹ́ so fún ẹ̀yin èèyàn wa ibi tẹ́ ẹran wa la tún ti jíṣẹ́ lé ní o àtúngbà Ọlọ́run gbọ́ pé ní kò pẹ́ yìí a tún mú ojúlówó ọmọ Àkókò mi wá sórí ètò Ọlọ́lá Àkókò kó tó di ìgbà náà èmi Akadiri Samuel ló ń sọ wípé ó dìgbà kan náà ó dìgbà.